mọ́pẹ́ wá adúpẹ́ pẹ́ òkun bẹ́ẹ̀ ńlá adúpẹ́ pẹ́ ọ̀sà lórí bàbá wa emeritus professor Adebanji Akintoye bàbá wa lànà fún gbogbo ọmọ Yorùbá nation ó kú oríire ní gbogbo ọjọ́ 18 oṣù kejì 18th of February ńlá ń fọpẹ́ fọba Ọlọ́run aláùrà tó ṣẹ̀dá akọni ọkùnrin wá sókè èèpẹ̀. Bàbá wa emeritus professor Adebanji Akintoye ó kú oríire ayẹyẹ ọjọ́ ìbí 90 years lókè èèpẹ̀. Bàbá kẹ́ ẹ túbọ̀ pẹ́ bí mọ́pẹ́ ti ń pẹ́ bẹ́ẹ̀ ti dàgbà ẹ̀ ní dàgbà ìyà. Bàbá wa Adebanji Akintoye ọmọ rẹ Sunday Igboho ń kí yín wípé ẹ kú oríire gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ ọmọ Yorùbá àpapọ̀ ìfẹ́ lọ́dún ọmọ Yorùbá YSDM kò gbẹ́yìn gbogbo wọn ló ní kí n máa wípé aṣọdúnmọ́dún ní ṣàwọ̀ aṣọdúnmọ́dún aṣoṣùmọ́ṣù ní ṣàwọ̀ aṣoṣùmọ́ṣù gbogbo ìgbà tí ẹ ó lò láyé kókókó lára ọ̀tá yín á máa lé sí ẹ ò ní mọ̀ṣìmọ̀yà. Bàbá wa Adebanji Akintoye ó wá jẹ́ kí n kì ọ́ bí ológun ẹrú kí n sì tún kì ọ́ bí oníwẹ̀fà ọgbọ̀n ọmọ adó ọ̀rá ọmọ mákàrà sábẹ́ òòjẹ́ ìkàrà ṣe méjì tèmi lù kókó adó ìyún ní ọ̀nìkọ́bẹ̀ òsì ló mọ́nù ọmọ amúnyánmọ́dí ìjákèwí bá ti yọ̀tù làwòrò òtù ìlà ọmọ adúlójú afárá ogun bọ́ọ̀ ní palẹ̀ ọmọ erin mọ́lá yagi ọmọ òsù sílẹ̀ má pẹ́ dínà ogun ládùn ọ̀rá mo kí ọ bàbá wa pọfẹsọ Adebanji Akintoye ó ti gbélé ayé ṣorere ìdààmú kò ní kàn ọ́ kẹ́bí rẹ lọ́lá Ọlọ́run ọba òkè ọdọọdún ní sákórúwé ọdọọdún lèrú wá ń wà ọdún òníjọ kábàárọ̀ ọmọbì lórí àtẹ ẹ ti ṣe ọdún èyí ẹ ó ṣèmí nínú ọrọ̀ àti àlàáfíà. Ǹjẹ́ bí mo ti ń kì yín ní mẹ́sàn-án mẹ́wàá bàbá wa Adebanji Akintoye gbogbo ìfẹ́ lọ́dún àpapọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá ló ní kí n máa wí pé àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí happy birthday sir.